Sergeant, kí ló tẹ́rí? In fact, àárín kankan, àárín traces dáadáa tàbí ọbẹ̀, kódà àárín síbọn. Aunty, ta ni eléyìí? Níbo wá lọ jẹ́? Excuse, ta ni ẹni tí ẹ̀yin kọ́kọ́ rò pé ó lè jẹ́ ẹni tó lè ṣe kíni tá lẹ́ fọkàn sí? Mi ì rú sí anybody, mi ì rú sí yàn kankan. Excuse me, ta ni ó súnmọ́ yín jù tẹ́lẹ̀ pé ẹ lè. Jennifer, kí ni nǹkan tí mo gbọ́ ẹ̀? Bá ṣe rí rán nìyẹn o. Pé Rose ó kú. Bí ṣe dé láti school ni mo rí bí dẹ ṣe pé ilé mo ṣe pa àwọn ọlọ́pàá kọ́kọ́ wá wo nǹkan tí mo rí bí ṣe rí ni mi ì tiẹ̀ mọ nǹkan tó ṣe mo rí traces pé anything lọ fi pa wọn. Rosie? Ṣé bí o ṣe kú ní ẹni? Oh, God damn it. Rose kú. Vibrant lady, full of life. Sorry, ta la wọn? Chairman ọkọ àǹtí mi ní bíṣẹ́ ni. Officer, so I'm the chairman, chief executive company tí ọkọ Rose ti ń ṣiṣẹ́. And they come to think of it, èmi mo rán ọkọ Rose ọ̀hún níṣẹ́. Níbo lẹ́ràn? Official business ló bá lọ ti ilé iṣẹ́ mi. Ohun tó wá pọ̀ ni pé àwa náà ti ṣèwádìí wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ ẹ̀yin nìkan lè kù lẹ́lẹ́rìí fún wa báyìí. Ẹ̀dùn wa bá a dé àgọ́ wa. Thank you, officer. Mo ní interest ní case gan. Mo ní babala interest. Ọmọ yìí ò lè kú bẹ́ẹ̀ yẹn àbí àbó ṣe business ni. Wait, ẹjọ gbogbo bó bá ṣe jẹ́ ẹ jẹ́ kí n mọ̀. Bó ṣe owó ni a máa ná. Jennifer, màá yọjú sí ilé. Sẹ́mi ṣàṣejù tó ń jẹ́ ìwà ṣejù ìwà ẹ̀rí ni olúwa aláṣejù lọ́jọ́ lọ́jà wọ́n. Ta ló ṣàṣejù tó ń jẹ́ sẹ́mi ṣàṣejù tó ń jẹ́ ìwà ṣejù ìwà ẹ̀rí ni. Ọkọ ìyàwó olójú kúrú lọ, baálé ilé oníṣòkíṣọ́ máa lọ. Gbogbo ejò ló sọ ní jíjẹ, ìwà erin tí ò bójú ni. Ta ló ṣàṣejù tó ń jẹ? Sẹ́mi ṣàṣejù tó ń jẹ́ ìwà ṣejù ìwà ẹ̀rí ni olúwa aláṣejù ẹ̀jẹ̀ lọ́jà wọ́n. Ta ló ṣàṣejù tó ń jẹ́? Sẹ́mi ṣàṣejù tó ń jẹ́ ìwà ṣejù ìwà ẹ̀rí ni. Aláṣejù ẹ̀jẹ̀ lọ́jà wọ́n. Gbogbo sisi àdúgbò wíwó jẹ ọmọlógì wíwó láta ọ̀rẹ́ ìyá wíwó jẹ aláṣejù ó jẹ́ lọ́jà wọ́n. Ó jẹun tó ń ṣe ó tún ti yá àsùn sílẹ̀ ń bí yẹn. Báyọ̀ àbúrò owó wà nílé yìí. Dìde náà irú ohun wo ló ń sùn yìí. Wọ́n bá ti mọ̀ sùn lọ́jà. Mo wo fíìmù títí di ibi tó fọ́. Ó fẹ́ tàbẹ̀ téèyàn ò bá ti ní nǹkan téèyàn ń ṣe yẹn aṣáàrí nǹkan tó máa fi ìpawọ́dà. Èmi ń jáde ó dẹ̀ máa tálẹ̀ kí n tó dé.
oúnjẹ mi wọn kọ́ ṣé oúnjẹ wà ní kitchen. mo ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ ọ̀sán sílẹ̀. ìyá tèmi ṣá fún tí mo wọ ẹ náà ni but tọ̀sán ló náà ṣe àbí wọ́n ni máa jẹ báyìí sí. oúnjẹ lè tajọ jẹ láàárọ̀ yìí sí kó tó wá sùn síbí ńkọ́. ìjọba tí pé mo ti jẹun tẹ́lẹ̀ mo jẹ tají sùn bọ̀ máa tún fẹ́ jẹun ọkọ báyìí ṣá. ṣé tí ìyálẹ̀ ta ló fẹ́ jẹ báyìí ni mo ti ṣe tọ̀sán kó tó di pé lẹ́ẹ̀ṣù tìtálẹ̀ máa ti dé ó dàbọ̀. ẹ dúró ò lè lọ bẹ́ẹ̀ ọ̀dẹ̀kan náà ń lọ bẹ́ẹ̀ kò sí ọ̀kan lára mi náà fàdín kò sí. ó jáde náà kí ló fẹ́ rà oúnjẹ ti wà nílẹ̀. mi ò jáde mo ti kò lè da kọ́mọkùnrin kó má sí nǹkan kan lápò ẹ̀ ó léwu. mi ò ní ju 500 naira lọ. 500. kí ló ń dúró. báwo ni fi kàn sí. mo ti sọ tẹ́lẹ̀ pé mo ní ju 500. ok dàbọ̀. má pẹ́ o. ṣẹ́gun kọ́ ni mo wọ̀ yìí. èmi ni mà. kújọ́ mẹ́ta. yes ma. kí ló dé mi ò rí ẹlẹ́kọ̀ọ́ mọ́ tí ń bá wà rajà ní Ìdúmọ̀tà èmi ò rí àwọn ọmọ tó ń ṣọmọlúwàbí tó máa ń bá mi gbẹ́rù bíi tiẹ̀ mọ́. mo ti padà sí school ni mà. That's nice inú mi dùn láti rí ẹ gan. ṣé area yìí ló ń gbé ni. mo fẹ́ kó o máa wá sọ́dọ̀ mi ṣó ti gbọ́ jẹ́ kí n fún ẹ ní nọ́mbà mi. ó yá mà. 00 77 57 81 40 ṣáà ti pè mí ẹ jẹ́ kẹ́mi náà gba tiẹ̀. yes. so that màá lè máa pè é. ó dáa kéèyàn kàwé o sórí inú mi ti dùn bó ṣe ló padà sí school. kí ló dé mà. ǹjọ́ jẹ́ mọ̀ pé mo ti gbàgbé fóònù mi sílé ṣá ok notwithstanding wọ́n ṣáà máa pè mí pẹ̀lú nọ́mbà yìí. mo ti gbọ́ mà. màá tún padà sílé báyìí. irú mistake wo ni mo wá ṣe láàárọ̀ yìí. ìyẹn máa tún dàǹbarú ìrìn mi láàárọ̀ yìí. wọlé àṣìgẹ́tì wà lọ.